ẹ mọ èèyàn tó ti pàdánù through jungle justice. Ọjà ti wá di wípé tó bá ní kùnsínú pẹ̀lú ara ilé ẹ̀ ó ṣeéṣe kán sìn ẹ́ dáàrin ọjà wọ́n á dẹ̀ pariwo lè wọ́n á dẹ̀ pa ẹ́. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní wọ́n ti ra petrol lọ́jọ́ yẹn láti sun Lizzy Anjorin nínú ọjà Ìdúmọ̀tà nígbà tí wọ́n pariwo lèlé lórí pé ó jí góòlù, ó jí 91,000, ó send fake alert àti gbogbo allegations báyẹn. Ní báyìí o, wọ́n ti wá kó gbogbo àwọn ìyá ọlọ́jà, gbogbo àwọn ọ̀dọ́ tó wà nínú ọjà tí wọ́n pariwo lọ́jọ́ náà tí wọ́n ní ó jí nǹkan, gbogbo wọn náà ti kó lọ ilé ẹjọ́. Ìgbésẹ̀ yìí náà ni Lizzy Anjorin gbé láti rí i pé wọ́n délé ẹjọ́ o kí wọ́n lè lọ ṣàlàyé ohun tí wọ́n rí tí wọ́n fi ń pariwo lèlé Lizzy Anjorin lórí ohun tí wọ́n rí tí wọ́n fi wàrú ọwọ́. Lizzy Anjorin àti agbẹjọ́ ẹ̀ wọ́n sọ àwọn nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lórí ọ̀rọ̀ yìí. Báwo ló ṣe máa jẹ́, ibo ló máa já sí, ẹ jẹ́ a jọ gbọ́. Welcome to crossblogXTV. Remember to like, share and follow us. Kí ni ò bá ṣẹlẹ̀ sí Lizzy Anjorin lọ́jọ́ yẹn bó bá ṣe pé Ọlọ́run Elédùmarè ò yọ́ ní ọjà Ìdúmọ̀tà? Jungle justice ó ti wá di àṣà àti ìṣe. Ó sọ àwọn nǹkan kan tí ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà mọ̀, tó yẹ kí wọ́n sá fún, tó yẹ kí wọ́n ṣọ́ra fún. Kí ló yẹ kí àwọn ọlọ́pàá ṣe, kí ló yẹ kí ìjọba ṣe? Ẹ já gbọ́rọ̀ lẹ́nu Lizzy Anjorin àti agbẹjọ́rò ẹ̀. Ọjà tí mo lọ rà lọ́dọ̀ àwọn ọmọ yìí Ìgbò gangan ló ń kó wọlé, ṣùgbọ́n ní gbogbo ìgbà tí n bá dé anywhere máa prefer láti bá Yorùbá rà, despite the fact pé mo mọ̀ pé ó máa wọ́n ju títí àwọn tó kó wọlé lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nǹkan tí mo ń rò pọ̀ gan-an, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mo dúpẹ́ f'Ọlọ́run, mo dúpẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé, àwọn abiyamọ tòótọ́, àwọn májèó bàjẹ́, àwọn abiyamọ lọ́kùnrin lóbìnrin tí ó jẹ́ pé tíṣu ọmọ bá jiná àní fi wọ́n ṣàwátì. Dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ mọ̀ kó ti wà nílé ẹjọ́, mi ò lè sọ̀rọ̀ púpọ̀, allegation ni àbí a lè sọ pé góòdì wọn ò sọnù, ṣàfẹ́ sọ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ sọ pé góòdì wọn ò sọnù. Àwọn kan tẹ̀ sọ pé 1.6 million ni, a lè sọ pé kò rí bẹ́ẹ̀. Àwọn kan ní 91,000, a lè sọ pé kò rí bẹ́ẹ̀. Àwọn kan ní fake alert, a lè sọ pé kò rí bẹ́ẹ̀. Àwọn kan ní bó ṣe máa ń ṣe nìyẹn, kò ṣẹ̀ṣẹ̀ máa wá bí wá jalè, a lè sọ pé kò rí bẹ́ẹ̀, allegations ni. So a ti wà níwájú àwọn ibo lọ̀rọ̀ yìí máa pàpà já sí báyìí tí wọ́n jù wá lọ, tí wọ́n jẹ́ aṣòfin. Mo fàsìkò dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró ní Nàìjíríà, pàápàá jùlọ Lagos State. Ṣé mọ̀ tó bá yẹ pé bó ṣe rí lẹ́nìí kó ti rí bẹ́ẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn àní débí. Ẹ mọ èèyàn tó ti pàdánù through jungle justice. Ọjà ti wá di wípé tó bá ní kùnsínú pẹ̀lú ara ilé ẹ̀ ó ṣeéṣe kán sìn ẹ́ dáàrin ọjà wọ́n á dẹ̀ pariwo lè wọ́n á dẹ̀ pa ẹ́ láàrin ọjà. So anybody ló lè sìn yín kúrò lẹ́sìn, anybody ló lè tẹ̀lé yín kúrò nínú church, anybody ló lè tẹ̀lé yín kúrò ní mosque, anybody ló lè tẹ̀lé yín kúrò ládùúgbò yín ká dẹ̀ sìn yín lọ́jà. Àárín ọjà ti wá di wípé tó o bá ti lówó assassin ṣáà dáàrin ọjà kó o dẹ̀ pariwo lè wọ́n á bẹ̀ pa ẹni yẹn lọ́wọ́ kan láìsàn kọ́bọ̀. Ó ti mo rí nìyẹn. Mi ì ní fẹ́ sọ̀rọ̀ jù, mo kàn gbàládùra pé kọ́lọ́n bá wa tún Nàìjíríà ṣe. Owó tó ń sọ̀rọ̀ yìí owó ìwọlé. Omi ni Ọlábíyì Adémọ́lá. Nǹkan tó sì ṣẹlẹ̀ lónìí ni pé lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kan arábìnrin Lizzy Anjorin lórí nǹkan tó ṣẹlẹ̀ tí ọ̀tún àtòsí rí lórí ẹ̀rọ ayélujára ní bí ọjọ́ mẹ́ta sí mélòó sẹ́yìn, wípé lára àwọn tí wọ́n mú pé wọ́n nípa ń bẹ̀ wọ́n á kó wọn wá sílé ẹjọ́ lónìí, and the court they took their pleas and so on and so forth. So that's all we can still say for now. So going forward, what should people expect? Well, as regards this case. Well, the truth is that we are in the course of justice, so people should expect nothing but justice to the both parties. And to people out there, sir, what will you tell them? That's what happened. You see, the matter list
presently in court. I cannot really say much about what really happened because I should that is expected that as a lawyer we should allow the court to conclude with its findings, before any further discussion. But of course, we all heard about the allegation of this and that leveled against her. So, and she has taken a step by approaching the police that she was never involved in such, and those who are alleged equally been brought before the court for them to come and prove their case against her. So that's ẹjọ́ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́nu báyìí. A lè rí pé gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ náà ni wọ́n kó wá sínú ẹjọ́ láàrin ẹ̀kọ́ kan. Ìgbẹ́jọ́ yẹn ibi ló gbé dúró báyìí kí ni adájọ́ sọ ibo náà ń gbé lọ kí ni next day. àìtí really bẹ̀rẹ̀ trial as at today, okay? Wọ́n kàn take plea wọn ni wọ́n wá adjourn matter fún trial ṣòye yín. So lẹ́yìn sìn ṣé ó jẹ̀bi àbó jẹ̀bi àwọn tó wọ́n láwọn ò jẹ̀bi. So now we are about going into trial. Court has adjourned the matter till on the 11th of March. tó òun nìyẹn o ẹ̀yin èèyàn wa ẹja máa ṣọ́ra o ohun tí a bá mọwọ́ tá a mọ ẹsẹ̀ sí ẹja ṣọ́ra láti máa dá sí ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.